ẹ káàbọ̀ sórí ètò Prophetess Susan Gbénró. Inú mi dùn láti gbà yín lálejò ní ìkànnì Prince FM Radio. Èmi náà dùn láti wá. Inú tí yín náà dùn láti wá. Inú mi dùn láti wá. Gbà. Gbogbo ilé ńkọ́, gbogbo ìjọ ńkọ́, fámìlì ńkọ́. Olúwa ṣe àdẹ̀kú ọdún mà. Ọdún yìí ó lórúkọ Jésù á sọ̀kò. A kú ìyèdó. Olúwa ṣe ọlọ́yin ní àti yín lọ́dún tó ń bọ̀. Àmín. Àtúnjọ wà lórí èpè. Àmín, àmín. Gbogbo ọkàn tó ń gbọ́ mi. Àmín, àmín, àmín Jésù. Àmín. Àmín, àmín. Kí n tẹ̀ tó béèrè kankan rárá kẹ́ tó gbàdúrà gan fún wa. Kí làṣírí ẹ̀wọ̀n ayé gan? Jésù ni. Ẹ kàn ń tuntun sí lójoojúmọ́ ni. Kò yé mi náà. Kò yé yín náà. Kò yé mi Jésù. Nǹkan tẹ wọ́n yá ẹ fún mi ní àṣírí yẹn tá a bá parí ètò. Èyí tí Olúwa kò sẹ́ni tó yé. Kò sẹ́ni tó yé. Iṣẹ́ Olúwa kò sẹ́ni tó yé. Ẹ̀yin náà kọ́. Ẹ̀mí. Ẹ wọlé ọdún tí mo ti mọ̀ yín ní ẹ̀dàgbà sí. Ṣé kébì ní ọ̀dàgbà sí báyìí? Ẹ̀dàgbà sí o. Nǹkan mò dé o. Ẹ̀ẹ́dẹ̀yìn bàjẹ́. Àmín, àmín, àmín. Ẹ ṣé pọ̀ mà. Ibi tá à ń lọ la wá dé yìí. Àwọn èèyàn ti wà lójókòó tán ń wò wá gan, ilẹ̀ ti kún. Alhaji Ismail Adésọpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ mọ́ bá wa share. Adéyẹmọ Káyọ̀dé, Ọlásùnkànmí Olúwaṣẹ́gun Kọ́láwọlé, Kúnmi Bright, Ọládẹ̀jọ Bọ́láńlé àti gbogbo àwọn Mr. Káyọ̀dé lébi sótọ̀ mi ní London. Àkànní tó wò sàlẹ̀. Ok. Ẹ já ṣe bẹ́ẹ̀. Torí bí ètò yìí ṣe ń lọ, ó gbọ́dọ̀ máa lọ pẹ̀lú YouTube ni. 100 ọdún sísìn kí n tó fẹ́ Google kí n tó rí Google. A pè láyé mọ́ ìwé lágbára Ọlọ́run. Àmín, àmín, àmín. Ẹ bá ń dárúkọ yín, ẹ bá ń dárúkọ iléeṣẹ́ ìránṣẹ́ àti ibi tó wà káwọn tó ń wà káàkiri àgbáláyé tó ń gbọ́ wà kán lè bá àmì tó wà pẹ̀lú mi lórí ètò. Ẹ káàsán o gbogbo orílẹ̀-èdè àgbáyé nílé àti lókè òkun yóò dára fún yín o. Àmín Jésù. Orúkọ mi ni Prophetess Susan Gbénró JP láti ìjọ Praise and Power of Christ Bible Church Ilé Àánú ó wà ní Alálùbọ́sà lẹ́yìn Bíórì nìbàdàn bí. Lẹ́yìn Bíórì ní Ìbàdàn ká tó di Alákíá àbí bẹ́ẹ̀ kọ́. Màá béèrè díẹ̀. Ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ tó gbà wó báyìí ná. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ní ọdún tí a wà yìí mo ti pé 25 years mo tún ti lé. Ó tún ti lé 25 years. Mo ti pé to 26. 26. Ìgbóná wà ṣàlífàṣù ẹ̀. Ẹ ti mọ̀ pé May ni mo máa ń ṣe. Bẹ́ẹ̀ni. May ni mo máa ń yan. La máa ṣe ní next year báyìí. Pẹ̀lú agbára Ọlọ́run á pè bí ṣe ni ní May báyìí àbí bẹ́ẹ̀ kọ́ ọdún tó ń bọ̀. Ọdún tó ń bọ̀ yìí pẹ̀lú agbára Ọlọ́run ní sí lẹ́yìn yín pẹ̀lú agbára tí Ọlọ́run fi ń jẹ Ọlọ́run. Ẹ̀yin tẹ́ ẹ̀ ní pé náà ni ẹ máa wà ńbẹ̀ tá a máa celebrate yín. Owó tá àná ti wà ńlẹ̀ àwọn àwòyẹ sí ni tá a máa appreciate màmá wa kò ní bàjẹ́. Adúpẹ́ ibi tí ọdún dé dúró yìí gẹ́gẹ́ bí àgbàlagbà wòlíì obìnrin tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà nílùú Ìbàdàn, kí ni àkòrí tí Olúwa sọ pé kẹ́ fi bá wa sọ̀rọ̀ kó tó di pé a wà mọ́ mú lọ síbi ìṣẹ̀lẹ̀ òru mẹ́ni ọ̀wọ̀ tí mo ṣe sọ tán yìí tí ò yà yín lẹ́nu? Kò yà mí lẹ́nu torí pé mo mọ̀ pé inú ayé la wà, ayé dẹ̀ ti tán. N ta sọ lórí ètò yìí. Ohun tá a sọ yìí bí mo ṣe ń gbọ́ kì í ṣe fúngbà àkọ́kọ́ ṣé mọ̀ kó ti ṣẹlẹ̀ rí. Ṣùgbọ́n nínú òru mẹ́ni ọ̀wọ̀ ohun tí mo fi máa ń gbọ́ tí mo fi máa ń wòye ni pé ẹ kì í gbé ọ̀rọ̀ tí ì ṣe kó ṣẹlẹ̀. Ẹ rí i pé mo fẹ́ bá wúmà yẹn náà. Bẹ́ẹ̀ni. Ohun tó ń ṣẹlẹ̀ lẹ́gbẹ́. Ṣùgbọ́n ohun tí mo fi ní kò yà mí lẹ́nu jù ni pé ọ̀pọ̀lọpọ̀ ti kó sọ́wọ́ bẹ́ẹ̀ rí. Kàbíyèsí. Tọ́lọ́run yọ tí ò tún yí padà sí ti sùn ṣiṣẹ́ yẹn. Tí Ọlọ́run yọ. Tí ò yí padà. Tí ò tún yí padà. Ó tún wà nínú iṣẹ́ yẹn. A nígbà tí ò ti sí nǹkan kí ni ká wá ṣe. Yóò tún mọ ṣiṣẹ́ aṣẹ́wó lọ. Tó o bá tún wàásù tó le jù fún wa ní mọ́mí ọ̀rọ̀ yín ti le jù. Kò tó ní wá mọ́. Ó tún á ní ẹ ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ Ọlọ́run ní jẹ́ kí náà pẹpẹ ó jó gbogbo pásítọ̀ o. Ọlọ́run ní jẹ́ kí náà pẹpẹ kó jó. Ọlọ́run ní jẹ́ kí náà pẹpẹ ó jó wa. Àwọn ọmọ àjọ lè gbé èèyàn ṣubú. Kábíyèsí ẹ ṣáà wò ó. Ó mọ bá wọn páàṣì ẹ̀.
ní má sì sọ wa rẹ̀ nísìnyí yóò lò ní mò ń bá wí ẹ kúkú jẹ́ abọ́rọ̀ lójú ẹ wò ránṣẹ́bìnrin yìí tí kì í bá ṣe Ọlọ́run tó fààyè ronúpìwàdà sílẹ̀ fún bó ṣe fún Pétérù kì í ṣe gbogbo èèyàn lórí ṣe mọ̀ pé ọmọ ẹ̀yìn Jésù ní Pétérù ọmọ ẹ̀yìn Jésù ní Júdásì Júdásì ò ráàánú gbà Pétérù ráàánú gbà Júdásì ò ráàánú gbà tiẹ̀ ó fi Jésù hàn ó dẹ̀ lọ so kábíyèsí ònàwó tí ń fún gan Pétérù ó sẹ́ Jésù lẹ́ẹ̀mẹ́ta ó ronúpìwàdà àsọtẹ́lẹ̀ Jésù ṣẹ sí lára bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ church àti ọ̀pọ̀lọpọ̀ tá à ń gbọ́ àwọn oríṣiríṣi ètò ayé mà ti tán kò ti lọ jẹ́wọ́ pé ò ṣe aṣẹ́wó mọ́ kí ló tún tì ọ́ ṣé torí gbèsè kò sógun tí ò jà wá táwa jókòó yìí. kábíyèsí ẹlẹ́rù yìí. ohun tí ọ̀nkú mọ̀ ní ọ̀nkú òru ọmọ àwọn náà lè sọ díẹ̀ nípa àtàn mi kò sí nǹkan kan tí ń bẹ láyé àfikún ní Jésù. kábíyèsí. tó o bá ti lè ní Kristi ó ti tán. ó ti tán. Jésù nìkan ló lè bọ́ gbẹ́rù ayé ẹ ọkọ tó o fẹ́ ipá rẹ̀ ò ká bó o bímọ kan ẹ̀ lè dá wò. kí lẹ wí. bó bímọ ẹyọ kan ṣoṣo ọkọ àtìyàwó lè dọ́mọ kan ṣoṣo wò. kán bímọ ẹyọ kan ṣoṣo wọ̀ lè dá wò. Ọlọ́run ló lè bá yín wò. káì. ohun tí àwọn ọmọ ń request fún báyìí ó lágbára ju ẹ̀mí àwọn òbí lọ ká tó wá sọ ọkọ tí ò wúlò ẹ rí pé ó ń gbà tóbìnrin yẹn sọ̀rọ̀ ó lòun sí ọkọ fẹ́. ó lòun sí ọkọ fẹ́ o. gbọ́ ìwọ náà tó ti sí ọkọ fẹ́ tó ń gbọ́ mi. kábíyèsí. ẹ̀mí mímọ́ máa bẹ́ ọgbẹ́rù ayé ẹ̀. àmín Jésù. ẹni tó ṣẹ̀dá ayé àti ọ̀run